máa bá mi gbé wọn wọlé. So ẹ kálẹ́ ní gbogbo ibi tí ẹ ti ní àǹfààní láti mọ̀ gbọ́ wa. Mo kí wa káàbọ̀ sí orí ètò ọlọ́sọ̀ọ̀sẹ̀ wa ẹwà ìṣirò níbi tá a ti ń kà fúnra wa. Ìwé ọ̀jọ̀gbọ́n yẹn ọ̀jọ̀gbọ́n K. Stroud àti Dexter Booth. So pẹ̀lú ògo Ọlọ́run a máa tẹ̀síwájú níbi tí a bá ẹ̀kọ́ náà dé lọ́sẹ̀ tó kọjá. Fún àǹfààní àwa tí a ti ń bá ẹ̀kọ́ náà lọ, ẹ rí pé ibi tí a bá ẹ̀kọ́ náà dé lọ́sẹ̀ tó lọ òun náà ní kíni o, ibi tí a mọ̀ sí Pascal triangle. Òun náà ni a mọ̀ sí Pascal triangle. A ṣàlàyé wípé Pascal triangle ó ní àwọn ẹwà oríṣiríṣi, ó dẹ̀ ní àwọn ètò nọ́mbà lóríṣiríṣi bákan náà. So nínú àwọn ẹwà eléyìí tí ó wà ní Pascal triangle tá a dẹ̀ ṣàlàyé ní ọ̀sẹ̀ tó lọ, òun náà ni pé tá a bá ya Pascal triangle wa, ẹ mọ́ gbàgbé pé tá a bá ní Pascal triangle ẹ mọ̀ ìtumọ̀ ọ̀rọ̀ láti bí ọ̀rọ̀ ń gangan fúnra lára rẹ̀. A máa mọ ìtumọ̀ ọ̀rọ̀ láti bí ọ̀rọ̀ ń gangan fúnra lára rẹ̀. Bí kan ní bathroom, ẹ rí pé a ti mọ̀ pé rúùmù yàrá. So bath ìwẹ̀, ajá sí pé bathroom ó mọ̀ jẹ́ kí ni o, yàrá wẹ̀, yàní pé bí téèyàn bá ti ṣe kí ni, bí téèyàn ti ń wẹ̀. Kódà Pascal triangle kéèyàn mọ̀ tí ìmọ̀túmọ̀ rẹ̀, ajá sí pé a ti mọ̀ pé kí ni o, wọ́n yọ látara triangle, bí triangle ni ó dẹ̀ ṣì mọ̀ rí. Ẹni tó ronú nípa rẹ̀ òun náà là ń pè ní kí ni o, Blaise Pascal, ọ̀jọ̀gbọ́n Blaise Pascal tí ó jẹ́ ọmọ Faransé. A dẹ̀ sọ fún wa pé tá a bá fẹ́ bẹ̀rẹ̀ Pascal triangle náà, òun náà ni pé a kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí wọn àbáyé. A máa rí àwọn tó wà ní ẹ̀gbẹ́ wọn yìí gẹ́gẹ́ bí òfurufú. Ẹ bẹ̀rẹ̀ má gbàgbé pé òfurufú dà gẹ́gẹ́ bí odò àbí. So ajá sí pé tá a bá fẹ́ mọ ró alákọ̀ọ́kọ́ leléyìí o. So eléyìí wọ́n máa ń pè ní row zero. A padà ṣàlàyé ẹ mọ́ bínú, row zero leléyìí. So ẹ ra àwọn àǹfààní tó wà ń bẹ̀ fún tá a bá tẹ̀síwájú. So òun náà ni pé kí ni o, tá a bá fẹ́ mọ ró tó tẹ̀lé, òun náà ni pé a máa ro zero yìí pẹ̀lú eléyìí, a ní yóò jẹ́ one àbí. One pẹ̀lú eléyìí náà òun náà fún wa ní one. A tún sọ àwọn eléyìí dòfurufú. Tá a bá tún fẹ́ mọ ró tó tún tẹ̀lé yóò jẹ́ 0 plus 1 1 1 plus 1 2 1 plus 0 1. Tá a bá tún fẹ́ mọ ró tó tún tẹ̀lé ńkọ́, òun náà jẹ́ kí ni o, 1 3 3 1. Ọ̀yà tá a bá fẹ́ mọ ró kẹrin ńkọ́, 1 plus 3 4 6 4 1. Ẹja tún ṣe mi 1 5 10 10 5 1. 1 6 15 20 15 6 1. A tún lè mọ̀ mìíràn 1 7 21 35 35 21 7 1. Ẹgbẹ́ tẹ́ bá ṣàkíyèsí rẹ̀ bóyá tí ń bá yà lọ́nà tó tọ́, ẹ rí bó ṣe kí ni o, ọjọ́ triangle wa. So ìtayà kalẹ̀ òun náà là ń pè ní kí ni o, òun là ń pè ní Pascal triangle. So òun là ń pè ní kí ni o, òun là ń pè ní Pascal triangle. Ìjẹ́ ní tẹ́lẹ̀ bá ti yé wa, a ní Pascal triangle wa yóò wá ní àwọn ẹ̀wọ̀ oríṣiríṣi lọ́sẹ̀ tó lọ. So tí a mọ̀ sí patterns, ẹ má gbàgbé pé pattern ni pé kí ni o, àwọn ètò nọ́mbà. So lọ́nà tó gbà ṣe kí ni o, lọ́nà tó gbà rẹwà. A ní pé tá bá wo diagonal alákọ̀ọ́kọ́ wa yìí, gẹ́gẹ́ bá ṣe ṣàlàyé lọ́sẹ̀ tó kọjá, kí la pé diagonal alákọ̀ọ́kọ́ kí la ní yóò mọ̀ jẹ́ o, yóò mọ̀ jẹ́ 1. Mo rò bó ti yé wa báwọn. Diagonal alákọ̀ọ́kọ́ yóò mọ̀ jẹ́ 1. Ọ̀yà kí la ní yóò mọ̀ wà ní diagonal ẹlẹ́ẹ̀kejì. Ọ̀yà ẹ dákun àwa ẹja ata wá lọ́sẹ̀ tó kọjá, ẹ jẹ́ ká mọ̀ sọ̀rọ̀ kó lè máa lọ dáadáa. Ẹ jẹ́ ń pè torí ìgbà tá a bá tún fẹ́ mọ́ lọ. Ọ̀yà mo ṣàlàyé fún wa pé diagonal ẹlẹ́ẹ̀kejì náà bákan náà diagonal alákọ̀ọ́kọ́ yìí ni 1 ni o. Diagonal ẹlẹ́ẹ̀kejì a ní yóò mọ̀ jẹ́ counting numbers tí a mọ̀ sí natural number. Tàbí kí ni diagonal ẹlẹ́ẹ̀kẹta? So yóò mọ̀ jẹ́ triangular number. Yóò mọ̀ jẹ́ triangular numbers. Ẹ ṣeun. So mo ní yàtọ̀ sí yẹn náà, tá a bá fẹ́ wo diagonal nínú àwọn ẹwà eléyìí tó tún wà fún Pascal triangle náà ni pé òun náà ni pé ó wà symmetry. Kí ni mo gbà lérò pẹ̀lú symmetry? Òun náà ni pé tá a bá pín méjì ní dọ́gba dọ́gba, gẹ́gẹ́ bí àpẹẹrẹ nísìnyí, ẹ rí pé tí n bá là sí méjì, so ti yọ abáwọn. Ajá sí pé tẹ́ bá wo apá ọ̀tún, diagonal apá ọ̀tún àtàwọn diagonal apá sí náà, ẹ rí pé kankan náà ni. Ṣé ìpá pọ̀ tún bí a ti ń wo diagonal wa lẹ́ẹ̀kan, ìgbà ní eléyìí jẹ́ 1. Ẹ pé tẹ́ bá ṣàkíyèsí rẹ̀, tẹ́ bá gbé látàpọ̀ ọ̀tún náà, eléyìí náà rí pé 1 náà lòun náà.
set of counting numbers. So ti about tẹ́ bá ṣàkíyèsí rẹ̀ bí báyìí náà eléyìí náà jẹ́ kí ni o set of counting numbers. So tẹ́ bá wo diagonal ẹlẹ́kẹta yìí náà triangular number náà. So nínú àwọn ẹwà eléyìí tá tún ṣàlàyé lọ́sẹ̀ tó kọjá. Òun náà ni pé in tí à ń pè ní Pascal triangle yìí o tẹ́ bá kíyèsí dáadáa. Ẹ rí pé àwọn tó jẹ́ row wa yìí ẹ rí pé mo ní row 0 lélẹ́yìí. Tẹ́ bá rò wọ́n papọ̀ ẹ rí pé tí n bá row 0 papọ̀ 1 ni o. Row alákọ̀ọ́kọ́ row 1 tá bá rò papọ̀ 1 plus 1 kí ló fún wa 2. Row ẹlẹ́kẹta náà 1 plus 2 plus 1 òun fún wa ní 4. Tẹ́ bá rí eléyìí náà papọ̀ ẹ rí pé fún wa ní 8. Tẹ́ bá ṣàkíyèsí dáadáa eléyìí náà jẹ́ 16. Ẹ rí pé àwọn eléyìí jẹ́ kí ni o? Wọ́n jẹ́ power 2. Eléyìí 2 raised to power 0 ni o. 2 raised to power 1 ni o. 2 raised to power 2 lélẹ́yìí. 2 raised to power 3. 2 raised to power 4. Ẹ dákun gbogbo àwọn àǹfààní yìí lápadà mọ́ lò tá bá bẹ̀rẹ̀ ètò tán. So nínú àwọn ẹwà eléyìí tó tún wá bẹ́ẹ̀ náà ni pé tá a bá fẹ́ mọ ro àwọn row wa papọ̀ tó bá jẹ́ pé a fẹ́ mọ kó wọn jọ lásán ni. So ajá sí pé ẹ dákun kẹ́ni ẹ pause ara rẹ̀. Okay. So ajá sí pé wọ́n mọ jẹ́ kí ni? Yóò mọ jẹ́ power 11 náà. Ẹ rí pé row 0 yìí 1 nìyẹn. Tí n bá fẹ́ ro wọn papọ̀ tá pé mo kàn fẹ́ kó wọn papọ̀ ni. Eléyìí ọmọ jẹ́ kí ni o? 11. Eléyìí ọmọ jẹ́ 121. Eléyìí ọmọ jẹ́ 1331. Eléyìí ọmọ jẹ́ 14641. Ẹ rí pé tẹ́ bá ṣàkíyèsí rẹ̀ 1 wà yìí 11 raised to power 0 ni o. 11 raised to power 1 ni o. Eléyìí 11 raised to power 2 ni o. Eléyìí 11 raised to power 3. 11 raised to power 4 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú àwọn àlàyé tá a tún gbọ́ lọ́sẹ̀ tó kọjá òun náà ni pé tá a bá wo àwọn Pascal triangle yẹn dáadáa tẹ́ bá wo second diagonal yín ẹ jẹ́ kí n copy rẹ̀ wá. So tá a bá wo second diagonal wa gẹ́gẹ́ bí àpèjúwe second diagonal wa ẹ rí pé òun rèé o. Àbí tẹ́ bá mú nọ́mbà kan bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àpẹẹrẹ ká pé n bá mú 2 yìí tẹ́ bá square 2 yóò mọ ẹni tí ó mọ fún yóò mọ jẹ́ ìròpọ̀ nọ́mbà tó wà níwájú 2 gangan fúnra lára rẹ̀ àti nọ́mbà tó ṣe kí ni o nọ́mbà tó wà nísàlẹ̀ ìyẹn ẹ rí pé lè ọmọ fún wa ní 1 plus 3 ṣe pé 2 square òun náà ní 4 mo rò bó ti yà báwọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà bí àpẹẹrẹ tí máa mú 6 square ẹ rí pé 6 ní diagonal ẹlẹ́ẹ̀kejì náà ló wà ajá sí pé ọmọ jẹ́ 6 square is equal to ọ̀yà bó la ṣe fẹ́ obtain ẹ̀ tí mo bá ẹ rí pé nọ́mbà tó wà wájú rẹ̀ tí ń ṣe 15 plus nọ́mbà tó tún wà nísàlẹ̀ rẹ̀ 21 ẹ rí pé méjèèjì náà fún yín ní kíni o yóò fún yín ní 36 ẹ rí pé tẹ́ bá ṣàkíyèsí yìí dáadáa a lè fi ṣe kíni o a lè fi yanjú àwọn property eléyìí tá a kó wa lọ́sẹ̀ tó kọjá so ìjẹ́ tí eléyìí bá yé wa tí a dẹ̀ ṣùgbọ́n àlàyé yẹn yẹ yékéyéké a mọ̀ tẹ̀síwájú so níbi tí abẹ́ ẹ̀kọ́ náà dé ní ọ̀sẹ̀ tó kọjá a mọ̀ tẹ̀síwájú nínú ibi tí abẹ́ ẹ̀kọ́ náà dé lọ́sẹ̀ kọjá nínú àwọn ẹwà eléyìí tá a fẹ́ kọ́ lónìí òun náà ni pé kíni o path òun náà ni pé kíni ìtumọ̀ rẹ̀ ipe tẹ́ bá wo nínú àwọn Pascal triangle yìí dáadáa àwọn ojúpọ̀nà tá a lè mọ̀ sí pooro ṣẹ̀yìn pé tá a bá ní pooro bẹ́ẹ̀ nísìn àwa tá a bá gbé oko dáadáa ẹ̀wọ̀n kó a máa ń pè nǹkan kan ní pooro bẹ́ẹ̀ pooro ẹ mọ́ so bẹ́ẹ̀ nísìn à ń lọ lójú ẹgbẹ́ pooro ẹ mọ́ nílé ìpè ọ̀nà so ní Pascal triangle náà ní pooro tí a ń pè ní ọ̀nà so tá a bá ní wọn ẹ rí pé tá a bá bẹ̀rẹ̀ látòkè báyìí tí mo fẹ́ lọ sísàlẹ̀ ajá sí pé pooro kan ní mọ́tò tí bá fẹ́ ṣe kí ni o tí bá fẹ́ kan nọ́mbà tó jẹ́ 1 lápèjúwe nísìn ká pé bá fẹ́ kan nọ́mbà tó jẹ́ 1 ẹ rí pé pooro kan náà ni ọ̀nà kan náà ní tọ̀ tí ń fi kan wà ọ̀nà aláwọ̀kọ́ rẹ̀ o ní tí mo sọ lélẹ̀ ẹ rí pé 1 ọ̀nà aláwọ̀kọ́ rẹ̀ ọ̀nà ẹlẹ́ẹ̀kejì náà rẹ̀ mo rò bó tí wà báwọn so ọ̀nà ẹlẹ́ẹ̀kejì náà ni ẹ̀gbá láyé tí mo sọ 1 la fẹ́ ṣe kí ni 1 la fẹ́ wá 1 ní pooro tá a fẹ́ mọ̀ pé 1 ní ajá sí pé láti lè kan 1 ká pé bá fẹ́ mo fẹ́ rí nọ́mbà 1 tí mo sì fẹ́ bẹ̀rẹ̀ látòkè ajá sí pé pooro kan ni màá tọ̀ tàbí kí n sọ pé ẹsẹ̀ kan ni màá gbé àlàyé tí mo ń sọ nìyẹn so ká pé 2 ni mo fẹ́ wá tí bá bẹ̀rẹ̀ látòkè yìí ajá sí pé pooro yẹn o méjì ni ọ̀nà méjì ló lè lọ bẹ̀ pooro méjì ló lè lọ bẹ̀ ẹsẹ̀ méjì máa dẹ̀ sì gbé kí n tó débẹ̀ tí bá fẹ́ wá 3 ńkọ́
ajá sí pé poro mẹ́ta ló lè lọ bẹ̀ so ti yá bá ọ̀nà mélòó mo ẹsẹ̀ mélòó mo dẹ̀ sì lè gbà mo lè gbé tí màá fi débẹ̀ ẹsẹ̀ mẹ́ta ó yẹ jẹ́ ká ṣe ẹ̀rí pé a ti ṣe wọn ẹ̀gún wa lélẹ̀ yìí ẹ̀rí pé ọ̀nà tí mo lè gbà débẹ̀ lélẹ̀ yìí o ọ̀nà àkọ́kọ́ rèé o so ti yá bá ẹ̀rí pé ọ̀nà kan náà ni ọ̀yà bó o ní tú nǹkan bó o ní ọ̀nà tí mo lè gbà lọ tú mo lè gbà bí lọ 1 2 mo rò bó ti yá bá wọn poro alákọ̀ọ́kọ́ nìyẹn poro ẹlẹ́ẹ̀kejì nǹkan mo tún lè gbà bí lọ 1 2 ooo ẹ dákun sàgbálà yẹn yé ọ̀yà kápẹ́ ń bá fẹ́ lọ sí 3 nǹkan ajá sí pé poro mélòó mo lè gbà mo lè ní poro mẹ́ta òun ní pé mo lè gbọ́ ọ̀nà mẹ́ta débẹ̀ iye ẹsẹ̀ mélòó náà máa sì gbé kí n tún tó dórí 3 náà ẹsẹ̀ mẹ́ta náà ni ó yẹ jẹ́ ká yẹ̀ wò ẹ rí i pé poro alákọ̀ọ́kọ́ ni òun àti bíbáyìí sí bíbáyìí ẹsẹ̀ alákọ̀ọ́kọ́ ẹsẹ̀ ẹlẹ́ẹ̀kejì ẹsẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ó yá táwọn lè sọ bí mo ṣe lè gba ọ̀nà ibòmíì lọ sáré tí ó sọ bí mo ṣe lè gbọ́ àti mọ̀ pé ọ̀nà mẹ́ta ni poro mẹ́ta náà dẹ̀ ṣì ni táwọn lè sọ bí mo ṣe lè gbọ́ ọ̀nà ibòmíì lọ òun náà ni pé kí ni mo tún lè wá láti bíbáyìí ọ̀nà alákọ̀ọ́kọ́ àbí ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta ẹ dákun so in tí mo ń ṣàlàyé yẹn yé wa báwọn so òun náà tún pé mo tún lè wá báyìí pé ọ̀nà alákọ̀ọ́kọ́ rèé o ọ̀nà ẹlẹ́ẹ̀kejì rèé ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta nítorí ṣe kí ni o nítorí wọ́n ń ṣàpèjúwe náà ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni pé mẹ́rin náà ọ̀nà mẹ́rin poro mẹ́rin iye ẹsẹ̀ náà mélòó iye ẹsẹ̀ mẹ́rin òun náà la lè ṣe kí ni òun náà la lè gbé ẹ̀rí ẹ̀yin èèyàn mi gbogbo so nínú àwọn ẹwà eléyìí tó tún wà ní Pascal triangle àtàwọn àǹfààní oríṣiríṣi tó wà fún Pascal triangle náà ni pé a lè fi mọ̀ ṣe àwọn probability wa ẹgbẹ́ àwa tá a bá ṣe kí ni tá a bá mọ̀ túmọ̀ probability tá a bá ti ń ṣe àwọn problem tó jọmọ́ probability ẹ rí i pé wọ́n lè ní ká ṣe kí ni o kí ni probability pé a máa rí orí méjì tàbí ìrù méjì tá a bá ju kí ni o tá a bá ju coin lẹ̀ sẹ́mi àwọn coin bóyá bí àwa tí a bá náwó nígbà ayé àtijọ́ ẹ̀rí pa ṣe kí ni wọ́n ní àwọn 1 naira àbí àwọn 2 naira àwọn owó ẹyọ àwọn sílẹ̀ márùn yẹn pé tá a bá wo owó ẹyọ sílẹ̀ márùn mi mọ̀ bóyá mo lè ríro rẹ̀ kán bíbà ẹwà àpèjúwe rẹ o ẹ dákun ṣe àrí ọwọ́ mi fún àǹfààní àwa tí a wà ní orí Zoom so ẹ rí i pé àpèjúwe ni irú coin lélẹ́yìn ẹ rí i pé ó lórí ó dẹ̀ ṣe kí ni o so báyìí ńkọ́ so coin ni tí mo gbà lérò pẹ̀lú coin ni pàápàá jùlọ àwa tá jẹ́ ọmọ kéékèèké tá àti mọ̀ so coin lílé ẹ rí pé lórí ó dẹ̀ ṣe kí ni ó dẹ̀ nídìí àwọn 1 naira 2 naira ayé àtijọ́ ẹ̀ náà ẹ rí pé náà mọ́ lórí a máa ń rí nǹkan wọn ya bí ọ̀dà sábà tí máa kọ́lé wọn yà sí bàbá kan báyìí ojú kejì coat of arm dẹ̀ ṣe kí ni o sí wa ń bẹ̀ so nínú àwọn àǹfààní Pascal triangle náà ni pé tá a bá wà ń ṣe probability tàbí iṣẹ́ tó jọ mọ́ bẹ̀ ń so tí wọ́n sọ fún wa pé ká ṣe kí ni o tá a bá ju bí coin mẹ́ta sílẹ̀ tá a bá ju coin mẹ́ta papọ̀ sílẹ̀ tá a wá fẹ́ mọ kí ni o tá a fẹ́ mọ iye probability tá a fi lè mọ rí bóyá orí méjì àbórí mẹ́ta àbórí mẹ́rin so a lè lo ṣe kí ni o a lè lo Pascal triangle láti ṣe náà ṣùgbọ́n kí n tó tẹ̀síwájú táwọn lè sọ fún wa kí làwọn mọ́ ń lò ká pé nísìnyí báyìí tí tá a bá ju coin mẹ́ta sílẹ̀ maybe 3 coins táwọn lè sọ in tá a fi mọ́ ń wá àwọn possible kí la máa ń pè possible element wa tá a lè rí mbẹ̀ possible outcome wa pé tá a bá ju coins mẹ́ta òfin ni pé tí n bá ju coins mẹ́ta màá máa rí 2 raised power 3 outcome bí kẹjú dice náà ni àwọn tá a bá máa ń play ludo dáadáa pé tí bá ṣe kí ni o possible outcome tí mo lè rí tí bá ṣe kí ni tí bá ju die kan lẹ̀ òun náà ni pé 6 ni o tí ò bá jẹ́ 1 ó lè jẹ́ 2 tí ò bá jẹ́ 2 ó lè jẹ́ 3 ó dẹ̀ sì lè jẹ́ 4 ó lè jẹ́ 5 ó lè jẹ́ 6 ṣùgbọ́n tí bá ju owó ẹyọ sílẹ̀ owó ẹyọ ọyọ kan irú èyí tí mo mú lọ́wọ́ yìí so ẹ rí i pé iye possible outcome tí mo lè rí méjì náà ni o tí ò bá jẹ́ head yóò mọ̀ jẹ́ kí ni yóò mọ̀ jẹ́ tails so ti yàrá ọ̀yà bóò ni tí bá ju méjì yìí ńkọ́ ẹ rí i pé tá bá ju méjì mẹ́rin la lè rí
a lè rí head ó lè gbé head méjì wá ó lè gbé head àti tail wá alákọ̀ọ́kọ́ lè yọ tail kẹ́lẹ́kejì yọ head méjèèjì dẹ̀ sì lè gbé kíni ó lè gbé tail wá a mọ̀ pé mẹ́rin náà ni ṣe àpò òfin tá a fi mọ́ ṣe náà ni pé tó bá jẹ́ pé iye coin ẹni ni mo ní iye ọ̀nà gbà àbí iye outcome tí mo rí lápapọ̀ òun náà ni yóò mọ̀ jẹ́ 2 raised power n ajá sí pé tó bá yẹ pé ọ̀kan ni mo jù yóò mọ̀ jẹ́ 2 raised power 1 ṣàrántí àbí so tó bá yẹ pé méjì mo jù ńkọ́ 2 raised power 2 eléyìí tí ó máa ṣe 4 láti mọ̀ pé kí ni o mẹ́rin ni tí bá ju méjì ó jẹ́ tó bá yẹ pé mẹ́ta mo jù ńkọ́ òun mọ̀ jẹ́ 2 raised power 3 tí ń jẹ́ 8 òun náà ni possible outcome táwọn ló lè fi nǹkan rán mi létí ní táfi mọ́ wa táfi mọ́ gbogbo tó jẹ́ wọn táwọn lè rán mi létí rẹ̀ sáré tí ó rán mi létí rẹ̀ àmọ́ ó ní nǹkan ó kọ̀ọ̀kan tá a mọ́ ń pin táfi mọ́ wa gbogbo ẹ̀ láwa tán ọ̀yà Ṣẹ́gun sọ fún wa. addition kọ ẹ ronú sí o wọn nínú probability wa wọn máa ń pè lóko kan probability wọn náà là ń pè ní tree diagram ṣáàtìrántí wọn ò pa ti gbàgbé ni tó di eyín wa wọn là máa ń pè ní tree diagram ẹ pé tree diagram yẹn náà ni pé kí ni o tó bá jẹ́ pé mo fẹ́ ju méjì ẹgbẹ́ tá a máa ṣe ní ìran pé mo ní head mo ní tail ajá sí pé mo lè ní kí ni o head tail so ti yé mi báwọn ẹlẹ́ẹ̀kejì bákan náà ẹ̀wẹ̀ náà ni pé mo lè ní tail head tail ajá sí pé mélòó ni lápapọ̀ tí n bá ju méjì papọ̀ mẹ́rin so ti yé báwọn 4 so mẹ́ta ńkọ́ òun náà pé tí n bá ju mẹ́ta papọ̀ mo lè ní head tail náà tí n bá fẹ́ ya tree diagram wa bá ṣe mọ́ ń yà òun náà ni pé kí ni o máa ní head ẹ dákun sórí abú mo ṣe ń ṣe òun náà ni pé head nígbà pé head la ní bíbá ẹ tún kọ́ tẹ́ bá fẹ́ dára yín làmú náà ni pé head ni ẹ wá gbé head sí ẹ gbé tail sí ẹ tún lè yagi méjì láti bíbá yìí náà yóò jẹ́ h ẹ gbé head sí ẹ tún gbé tail sí ẹ tún lè yagi méjì láti bíbá yìí náà eléyìí náà jẹ́ kí ni o h tail ẹ gbé head sí eléyìí ẹ gbé tail sí eléyìí ọ̀yà eléyìí náà a lè yagi méjì sí yóò mọ̀ jẹ́ kí ni o tail a lè gbé head sí a lè gbé tail sí ọ̀yà eléyìí náà nǹkan a lè ṣe òun náà mọ̀ jẹ́ tail head a gbé head sí a gbé kí ni o a gbé tail sí ẹlẹ́ẹ̀kẹta náà jẹ́ kí ni o tail a gbé head sí a gbé tail sí ẹ̀ẹ́dìkẹtẹ yẹn bá ka gbogbo wọn só ti yà bá mélòó ló jẹ́ papọ̀ 8 ẹ wò òfin tí mo sọ aju mẹ́ta mélòó la rí papọ̀ 8 àjásípé tó wáyé pé mẹ́rin mo jù ń kọ́ màá máa rí 16 so nínú àwọn ìwà eléyìí tó tún wà fún Pascal triangle náà ni pé kí ni o bùkátà láti máa wá ya tree diagram yìí mọ́ láti mọ iye pé kí ni o iye head tí máa ní tàbí iye tail tí máa ní ẹ dákun so yí wa báwọn so òun náà ni a tún fẹ́ ṣàlàyé òun náà ni pé nínú àwọn àǹfààní Venn diagram yẹn bákan náà inú àǹfààní Pascal triangle bákan náà ni pé kí ni o a lè mọ bùkátà láti ya tree wa mọ́ so yìí tá a máa ṣe òun náà ni pé kí ni o tí n bá ju ẹ̀wò ẹ̀ẹ́dì pé Venn diagram Pascal triangle 1 1 1 2 1 àbí 1 3 3 1 so yóò bá ṣe obtain 1 4 6 4 1 1 5 10 10 5 1 so tí tí ọ̀jọ̀gbọ́n sọ mí báyìí ni pé ajá sí pé irú alákọ̀ọ́kọ́ yìí yóò mọ̀ ṣe déédéé pẹ̀lú kí n ṣe kí ni o kí n mọ̀ ju nǹkan kan ẹ wá rí 1 1 yìí yóò mọ̀ ṣe déédéé pẹ̀lú kí n ṣe kí ni o kí n ju kan ẹyọ kan sílẹ̀ ajá sí pé máa ní 1 head 1 tail ẹ dákun ṣàgbọ́ àlàyé yẹn yé so ẹlẹ́ẹ̀kejì sì ni pé tí n bá ju 2 coins mo rò bó ti yé mi báwọn ajá sí pé máa ní kí ni o máa ní ẹ́ẹ̀dì méjì ọyọ kan mo rò bó ti yé báwọn ẹ́ẹ̀dì méjì ọyọ kan eléyìí tí ó jẹ́ head tail méjì rẹ̀ ni máa ní máa dẹ̀ mọ́ ní tail méjì so ti yé báwọn ntí mo ń try láti sọ lélẹ́yìn ká pé jíjù tí mo ń jù ẹjẹ́ àyà ìlà fún ká pé jíjù aláwọ̀kọ́ ni mo jù
ẹ rí pé mo la lè mọ̀ láti ara ró yìí kí ni ró a ní yóò mọ jẹ́ kí ni o ró Pascal triangle yẹn pé tẹ́ bá wo Pascal triangle wa òun náà ni pé 1 1 ní tí 1 1 yẹn túmọ̀ sí ni pé kí ni o ń máa rí head lásán lẹ́ẹ̀kan màá dẹ̀ mọ rí tail náà lẹ́ẹ̀kan ní tó ń túmọ̀ sí nìyẹn ajá sí pé tí n bá ju méjì ẹ rí pé méjì náà mọ ṣe déédéé pẹ̀lú kí ni o ró ẹlẹ́ẹ̀kejì Pascal triangle tó jẹ́ kí ni o 1 2 1 ìtumọ̀ rẹ̀ náà ni pé kí ni o head gbogbo ẹ̀ ó mọ jẹ́ head nígbà tó bá jẹ́ kí ni o gbogbo ẹ̀ ó mọ jẹ́ head lálákọ̀ọ́kọ́ òun náà ni pé head ọyọ̀ kan ni màá máa rí gbogbo tó jẹ́ pé head pé all head ẹ̀ẹ̀kan náà ni ó mọ wá ìtumọ̀ 2 yìí náà ni pé mo lè rí kí ni head tail head ìtumọ̀ 1 yìí náà ni pé kò ní sí kí ni o kò ní sí tail kò ní sí head rárá tail lámọ̀ ní tail so ti ọ̀yà táwọn lè ṣàlàyé báyìí tí ń bá ju mẹ́ta ń kọ́ a ní ọmọ ṣe déédéé pẹ̀lú kí ni o ró ẹlẹ́ẹ̀kelo ní Pascal triangle ọ̀yà ẹja sọ̀rọ̀ yóò mọ̀ ṣe déédéé pẹ̀lú ró ẹlẹ́ẹ̀kelo ní Pascal triangle ró ẹlẹ́ẹ̀kẹta tí ró ẹlẹ́ẹ̀kẹta dẹ̀ sì jẹ́ kí ni o 1 3 3 1 ajá sí pé kí ló já mọ́ òun náà ni pé kí ni head mo rò bó ti yé wa báwọn aláwọ̀kọ́ ni eléyìí ni pé àwọn tó bá jẹ́ kí ni o àwọn tó bá jẹ́ head méjì so eléyìí ọmọ jẹ́ head tail èyí tó bá jẹ́ oní head méjì yẹn mẹ́ta ló lè wà head tail head so ti yá báwọn ọ̀yà eléyìí tó wá jẹ́ tail ńkọ́ tail méjì mẹ́ta lòun náà lè wà head tail tail head tail head ẹ dákun ẹ mọ́jú ó dàrú ọ̀yà kí ni wọ́n ìparí yẹn ń túmọ̀ sí wọ́n àparí ń túmọ̀ sí kí ni èyí tó bá jẹ́ tail lásán òun náà ni kí ni o tail ooo ẹ dákun sóyè wa báyìí so nínú àwọn àǹfààní rẹ̀ òun náà ni pé kí ni o tẹ́ ẹ bá ju coin sílẹ̀ iṣẹ́ tẹ́ fi mọ ya tree diagram yín ẹ lè mọ ṣe kí ni o ẹ lè mọ lo Pascal triangle yín láti mọ iye àwọn head tá a mọ rí iye head báyà méjì ni o àbí mẹ́ta ni o ọ̀yà ká pé nísìn ká pé mo wá fún wa ní irú iṣẹ́ kan báyìí so tíṣẹ́ yẹn sọ pé kí ni probability what is the probability of getting exactly 2 heads with 3 coin tosses. So kí ni probability tí máa fi mọ ní head méjì tí n bá ju kí ni o coins méjì sílẹ̀ ẹ má gbàgbé a ní coins méjì yóò mọ ṣe déédéé pẹ̀lú ró ẹlẹ́ẹ̀kelo ní Pascal triangle ọ̀yà ró ẹlẹ́ẹ̀kejì ẹ ṣeun ró ẹlẹ́ẹ̀kejì dẹ̀ ń ṣe kí ni o ń ṣe déédéé pẹ̀lú 1 2 1 ajá sí pé 1 2 1 ni ẹ̀kọ́ 1 2 1 báyìí mo rò bó ti yé mi báwọn ìyìn tí ó máa jẹ́ possible outcome mi ń bẹ̀ ìyìn tí ó máa jẹ́ possible outcome ń bẹ̀ kí ni ó máa jẹ́ o 1 + 2 + 1 tí ń ṣe 4 ẹ̀ gbọ́ ṣe déédéé pẹ̀lú tí mo sọ lẹ́ẹ̀kan náà ṣe pé nígbà tí bá ju méjì mo ti mọ̀ pé 2 náà ni possible outcome yóò jẹ́ 4 ọ̀yà iye ọ̀nà wo mo á lè gbà rí kí ni o mo lè gbà rí head méjì ìgbà mo lè rí head méjì head pé ẹ̀mẹ́lò mo lè rí head méjì nínú rẹ̀ náà ìbéèrè tí mo béèrè ní bíbá yìí ni pé ìgbà wo la mọ̀ rí kí là ń pè 3 coin tosses a ní ọmọ ṣe déédéé pẹ̀lú ró ẹlẹ́ẹ̀kẹta tí máa ju méjì ní ọmọ ṣe déédéé pẹ̀lú ẹlẹ́ẹ̀kejì yóò mọ̀ ṣe déédéé pẹ̀lú ró ẹlẹ́ẹ̀kẹta tó jẹ́ kí ni o 1 3 3 1 ẹlẹ́ẹ̀kejì lélẹ̀ so yóò jẹ́ 1 3 3 1 3 3 1 ẹ pé tẹ́ bá rò papọ̀ yóò mọ̀ fún wa ní kíni o yóò mọ̀ fún wa ní 8 ajá sí pé 8 náà ní kíni possible outcome wa ọ̀yà ìgbà máa ní 2x ṣe pé kí mo sọ pé wọn aláwọ̀kọ́ yìí jámọ́ wọn aláwọ̀kọ́ yẹn jámọ́ pé kíni o ẹ́ẹ̀dì ó mọ àpíà lẹ́ẹ̀mẹ́ta lẹ́ẹ̀kan so ti yẹn bá wọn
òun ní pé ẹ jẹ́ n tún sọ ní Yorùbá yìí pé iye ìgbà tí ẹ̀dì mẹ́ta ó mọ appear ẹ̀ẹ̀kan ni. Iye ìgbà tí ẹ̀dì méjì ó mọ appear ẹ̀ẹ̀mẹ́ta ni. Ìtumọ̀ eléyìí nù. Ẹ jẹ́ n tún sọ. Iye ìgbà tí ẹ̀dì mẹ́ta ó mọ appear ẹ̀ẹ̀kan nígbà pé mẹ́ta ni gbogbo wọn. Ẹ wá gbé láti 3, 2, 1, 0 yẹn. So iye ìgbà tí ẹ̀dì mẹ́ta ó mọ appear ẹ̀ẹ̀kan ni. Iye ìgbà tí ẹ̀dì méjì ó mọ appear ẹ̀ẹ̀mélòó? Ẹ̀ẹ̀mẹ́ta. Iye ìgbà tí ẹ̀dì kan mọ appear ẹ̀ẹ̀mẹ́ta. Iye ìgbà tí ẹ̀dì ò ní mọ appear rárá ẹ̀ẹ̀kan. So ti yé mi báwọn. So ìbéèrè wa sọ fún wa pé kí ni probability pa máa rí 2x. Ẹ̀ẹ̀mélòó wá ní ẹ̀ẹ́dẹ̀ mọ́ gbà pé probability x òun náà ní kí ni number of required outcome. Iye ìgbà tí tá ń wá tó lè fojú hàn divided by what? Number of possible outcome. Divided by iye ìgbà tí gbogbo wọn lè wà. Ẹ̀ẹ̀mélòó ni a ní méjì lè wà? Ẹ̀ẹ̀mélòó ni ẹ̀dì méjì lè wà? Ọ̀yà. Ẹja sọ̀rọ̀. Ẹ̀ẹ̀mélòó ni ẹ̀dì méjì lè wà? Méjì ni ẹja ronú sí o. Ẹ̀ẹ̀mélòó ni? Ìkan. Ẹ jẹ́ n tún àlàyé yẹn sí. Lọ́dà bọ́ fẹ́ mọ̀ dàrú. Àlàyé tí mo ṣe ń bẹ̀ tẹ́lẹ̀ ni pé a ti mọ̀. Ipe tá bá fẹ́ ṣe irú iṣẹ́ ìtẹ́lẹ̀ ṣe ń pé tree diagram láyà. Pẹ̀lú àǹfààní Pascal triangle, a bùkátà láti ya tree diagram mọ́. Ìta máa ṣe náà ni pé kí ni o? A mọ̀ ṣàfitì iye coin tá bá jù, a mọ̀ ṣàfitì ẹ̀ sí row Pascal triangle. Pascal triangle mi rè. Row 0 lélẹ́yìí. Row 1 ni. Row 2 ni. Row 3 lélẹ́yìí. Tí mo ṣàlàyé ni pé a já sí pé row 1 yìí yóò mọ̀ ṣe déédé pẹ̀lú tí ń bá ju coin mi lẹ́ẹ̀kan. Ìtumọ̀ rẹ̀ yóò máa jẹ́ pé kí ni ọ̀yá pé tí ń bá ju lẹ́ẹ̀kan a já sí pé iye ìgbà tí ẹ̀dì ó mọ̀ yọjú ẹ̀dì kan mọ̀ yọjú ẹ̀ẹ̀kan ni. Iye ìgbà tí ẹ̀dì ò ní mọ̀ yọjú rárá ẹ̀ẹ̀kan lòun náà. Ìgbà tí ẹ̀dì ò bá yọjú rárá òun náà ni pé tèmi ó mọ̀ yọjú. Òun náà ni pé tí ń bá ju méjì papọ̀ òun lè lẹ́ẹ̀mọ́ wọlé tí ń bá ju méjì papọ̀ ní tí mo ṣàlàyé ni pé a bùkátà láti ya tree diagram mọ́ láti mọ iye possible outcome wa. Iye possible outcome wọ́n máa jẹ́ 1 + 2 + 1 tó jẹ́ 4. Pé mo dẹ̀ ṣàlàyé lókè náà pé tẹ bá fẹ́ mọ̀ òun náà ni pé 2 raised to power iye tẹ bá jù. So nígbà tí mo ti wá ní true one yìí a já sí pé tẹ bá túlẹ̀ ṣe pé ẹ̀ẹ̀mejì mo jù in táwa ni pé iye ìgbà ọlá lè rí ẹ̀ẹ̀dì méjì, iye ìgbà ọlá lè rí ẹ̀ẹ̀dì ọyọ kan, iye ìgbà ọlá lè mọ́ rí rárá. A já sí pé iye ìgbà tá lè mọ́ rí ẹ̀ẹ̀dì méjì yóò mọ jẹ́ ẹ̀ẹ̀kan. Iye ìgbà tá lè mọ́ rí ẹ̀ẹ̀dì ọyọ kan yóò mọ jẹ́ ẹ̀ẹ̀mejì. Iye ìgbà tá ní rí rárá yóò mọ jẹ́ ẹ̀ẹ̀kan. So ti ma gẹ́gẹ́ bákan náà ẹ̀wẹ̀ kápẹ́ ń bá ju mẹ́ta papọ̀ ṣe pé pẹ̀lú 3 to 6 ní ìsìn yóò mọ ṣe déédé pẹ̀lú ró ẹlẹ́ẹ̀kèló. Ọ̀yà. Ẹlẹ́kẹta. Ṣé kò yé wa ni? Hello sir. Hello, ṣé kò yé wa ni? Mo ní ró ẹlẹ́kẹta. Yóò mọ ṣe déédé pẹ̀lú ró ẹlẹ́ẹ̀kẹta ẹ ṣeun. Ajá sí pé tó bá ṣe déédé pẹ̀lú ró ẹlẹ́ẹ̀kẹta ṣe ìrìn pé tí bá ju mẹ́ta òun ni pé mo lè rí ẹ̀ẹ̀dì mẹ́ta, mo lè rí ẹ̀ẹ̀dì méjì, mo lè rí ẹ̀ẹ̀dì ọyọ kan, mo sì lè mọ́ rí rárá. So ẹ wá rí nọ́mbà aláàkọ́ yóò mọ ṣe déédé pẹ̀lú iye ìgbà tí ẹ̀ẹ̀dì mẹ́ta ó mọ yọjú. Nọ́mbà ẹlẹ́ẹ̀kejì yóò mọ ṣe déédé pẹ̀lú iye ìgbà tí ẹ̀ẹ̀dì méjì lè yọjú. Nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta yóò mọ ṣe déédé pẹ̀lú iye ìgbà tí ẹ̀ẹ̀dì kan lè yọjú. Èyí nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin yóò mọ ṣe déédé iye ìgbà tí ẹ̀ẹ̀dì ò ní yọjú rárá. So ti yá báwọn ọ̀yà ẹja ṣe mẹ́rin náà kó tún lè yé wa. Iye ìgbà mélòó òun náà ní kíni o ẹjẹ́ tuntun sọ mo ju mẹ́rin papọ̀ nísìn tí n bá fẹ́ ya tree diagram mi ajá sí pé coin mẹ́rin tí mo ju papọ̀ yóò mọ ṣe déédé pẹ̀lú ró ẹlẹ́ẹ̀kèló. Ẹlẹ́kẹrin. Ró ẹlẹ́ẹ̀kẹrin ẹ ṣeun yóò mọ ṣe déédé pẹ̀lú ró ẹlẹ́ẹ̀kẹrin. Ẹ dẹ̀ mọ̀ pé tí n bá ju coin mẹ́rin papọ̀ in tí mo lè rí òun náà ni pé bóyá mo lè rí ẹ̀ẹ̀dì mẹ́rin
tàbí kí n ní ẹ́ẹ̀dì mẹ́ta tàbí kí n rí ẹ́ẹ̀dì méjì tàbí kí n rí ẹ́ẹ̀dì kan iye ẹ́ẹ̀dì mẹ́rin tí mo lè mọ rí mẹ́rin ni sorry iye ẹ́ẹ̀dì mẹ́rin tí mo lè mọ rí ọyọ kan ni ọyọ kan iye ẹ́ẹ̀dì mẹ́ta tí mo lè mọ rí mélòó lòun ọmọ jẹ́ mẹ́rin ni iye ẹ́ẹ̀dì méjì tó lè mọ wá mélòó lòun ọmọ jẹ́ mẹ́fà ni iye ẹ́ẹ̀dì ọyọ kan tí mo lè mọ rí mẹ́rin ni iye ẹ́ẹ̀dì tí ní mo rí ara ẹ́ẹ̀dì 0 òun ọmọ jẹ́ kí ni ọyọ kan. So ti yọ abáwọn ajá pé tẹ bá fẹ́ yá fẹ́ sí question wa ìbéèrè náà wá sọ pé kí ni o tí ń bá ju coin mẹ́ta iye ìgbà mélòó òun náà ní kí ni o ẹ́ẹ̀dì méjì ọmọ àpíà ọyọ ẹja tún àlàyé tí mo ṣe àní ọmọ ṣe déédéé tìmọ̀ pé ró ẹlẹ́ẹ̀kẹta 1331 náà ni tí n bá rẹ̀ ju ró mẹ́ta lẹ̀ òun ni pé mo lè rí ẹ́ẹ̀dì mẹ́ta mo lè rí ẹ́ẹ̀dì méjì mo lè rí ẹ́ẹ̀dì ọyọ kan mo dẹ̀ lè mọ́ rí rárá ajá sí pé iye ẹ́ẹ̀dì mẹ́ta tí mẹ́ta ni iye ẹ́ẹ̀dì ọyọ kan tí mo lè mọ́ so ti yọ abáwọn ọ̀yà kí ni wá ní possible outcome ó jẹ́ iye ìgbà mo lè mọ́ rí 2x báyìí pẹ̀lú àlàyé tí mo ṣe tán. ajẹ mẹ́ta ọ̀dà bíi mẹ́ta ẹ ṣe púpọ̀ mẹ́ta yóò máa jẹ́ 3 divided by ọ̀yà kí ni possible outcome mi ò wá jẹ́ ẹ máa add gbogbo àwọn ilé ìpapọ̀ 1 plus 3 plus 3 plus 1 kò ní jẹ́ 4 mọ́ mẹ́ta yóò máa jẹ́ 8 báwọn. ṣé máa ń gbé tẹ̀ bá fẹ́ ṣe directly tẹ́lẹ̀ òun náà ni pé yóò máa jẹ́ 2 raised by 3 òun náà ní 8 ẹ náà kún sí agbára ẹ̀yìn ẹ̀yẹ ajá sí pé tí wọ́n bá ní iye ìgbà mélòó ni ẹ́ẹ̀dì ó mọ wà tí ń bá ju 10 mẹ́wàá kò ní ìdíkẹsẹ̀ mọ́ ya 3 diagram yín so ìtẹ́kà mọ̀ ṣe ni pé ẹ lọ rú ẹlẹ́ẹ̀kẹwàá ẹ dẹ̀ ṣe bí mo ṣe ṣàlàyé yẹn so òun náà nìyẹn so ọ̀yà àtàwọn àǹfààní tá a tún lè rí ń bẹ̀ òun náà ní kí ni o ní tí a ń pè ní combination ok ẹni béèrè àbí zoom yìí ó tó kú láìpẹ́ yìí o mi mọ zoom 40 minutes ló ń ṣe tán nìsín subscription mi ti ṣe ń bẹ̀ bẹ́ẹ̀ tó bá sá ti kú á padà wá ọ̀yà ẹja tẹ̀síwájú òun náà ni pé lọ́sẹ̀ tó kọjá mo là á ní tá à ń pè ní combination coefficient kí ni combination coefficient wa òun náà ni n combination r àbí a dẹ̀ mọ̀ pé n combination r mi yóò mọ̀ jẹ́ kí ni o n factorial divided by n minus r factorial nínú àwọn ẹwà Pascal triangle òun náà ni pé a lè mọ̀ ṣe kí ni o a lè mọ̀ fi Pascal triangle wa náà wá iye combination ipe tí n bá fẹ́